kákìra wa ọmọ Yorùbá ẹ jẹ́ abára wa yọ̀ ṣẹ̀ṣẹ̀ ká bára wa jó àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. ọmọ aráyé sọ wọ́n sọ bírí àwọn pẹ̀gọ́pẹ̀gọ́ ṣẹ́nu bọ́ọ̀lì wọ́n sọ bírí wọ́n lọ́jọ́ ní Yorùbá wọ́n lálẹ́ ní Yorùbá káyì fẹ́nu ìwọ náà Yorùbá pa Yorùbá dé Yorùbá wọlé ọ̀gá lulẹ̀ olúwo Yorùbá fojú ọ̀gá gbolẹ̀ olúwo ìgbà yìí lọ́la àwa ọmọ ọba ọba bẹ̀rẹ̀ àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. Sọ́pọ̀lẹ̀ ni wá kó wá wo bí ilé tí ń jóná bí pápá kó wá wo bí mọ́tò tí ń jóná bí pápá kó wá wo bí ènìyàn tí ń yọ̀rọ̀dọ̀ bí àkàrà ẹ̀wẹ́ tiẹ̀. kó takuru. ẹ̀wẹ́ tiẹ̀. kó yọ̀rọ̀dọ̀. ẹ̀wẹ́ tiẹ̀. kó takuru. ẹ̀tún bá mi wẹ́ tiẹ̀. kó yọ̀rọ̀dọ̀. ìgbà yìí lọ́jọ́ àwa mọ̀ ọba ọba gbẹ̀rẹ̀ àwa náà bá Olódùmarè lólùgbèjà o àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. ó lé ju tí wọ́n lọ o ẹ̀dá wa máa ló mú wọn o àwa ti jàjàyè ẹ̀jẹ̀ ọ̀tá làwa tẹ̀ mọ́lẹ̀ o láfi ṣètùtù àlátòní lọ òkè la ó máa wà o òkè la ó máa wà o látòní lọ òkè la ó máa wà o títí ayé o òkè la ó máa wà o aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Ẹ bẹ̀rẹ̀ ijó yá. Òkè la ó máa wà o. Látòní lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Látòní lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè la ó máa wà o. Aga jù wọ́n lọ. Òkè la ó
lálẹ́ olùlọ́jọ́ kẹwàá oṣù kẹwàá sẹ́fẹ́ gbọ́ lọ́jọ́ tó ń sọjọ́ ìbí ọmọ aládìkún lóye Sunday Adéyẹmọ májàsọ́lá àdìsá aka Ìgbòho Òòṣà nípa bí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ìfẹ́ lọ́dọ̀ àpapọ̀ Yorùbá àti gbogbo ẹgbẹ́ ọmọ Yorùbá lápapọ̀ lábẹ́ ààrẹ wa ọmọọba Adédayọ̀ Fáládé àti igbákejì ààrẹ ọmọ Kẹ́hìndé Àbẹ̀bí tí ń ṣe ìrọ́kẹ̀kẹ̀ ìgbáradì níbàámu pẹ̀lú ìfẹ́ àti ẹ̀mí ìforihàn fàgbékalẹ̀ àyẹ́sí ọjọ́ ìbí Ìgbòho fún tọdún yìí pẹ̀lú àkọlé Dinner with Ìgbòho. Bákan náà la ó mọ gba ọba Ògbóni àgbáyé lálejò Tajudeen Ọlárẹ̀wájú Àjàlá láti wá ṣe àyẹ́sí fún olóyè Ìgbòho lọ́jọ́ náà tí ó wáyé nínú gbọ̀ngàn ńlá ní London Kensington 179-199 Holland Park Avenue London W114UL United Kingdom bẹ̀rẹ̀ látago 7 ìrọ̀lẹ́ ẹlẹ́lẹ́dago 12 òru. Bákan náà la ti ń kí wa kú ìmúrasílẹ̀ ìwọ́de làmìlaka tẹgbẹ̀lẹ́gbẹ̀ ènìyàn tí ó wáyé nílùú ọba 1 million rally in London lọ́jọ́ 12 oṣù kẹwàá tó jẹ́ ọjọ́ kẹtàdínà pẹ̀lú Ìgbòho lẹ́yìn tọ́láyọmí kó ìkímidà àti kan lára rẹ̀ ó máa ṣàkóso rẹ̀ pẹ̀lú ọ̀kan ọ̀jọ̀kan àwọn àlàkalẹ̀ ìrọ̀rùn nípa bá a ṣe máa fi ọkọ̀ àjàgbé ńlá ní London route bus gbé àwọn àgbààgbà àti àwọn abarapá gbogbo láti BBC in Oxford Street títí tí ìwọ́de ó fi parí sí Paris Trafalgar Square tó bá wá di ọjọ́ kẹtàlá ọjọ́ kẹrin Dinner with Ìgbòho láwọn máa ṣàbẹ̀wò lọ sí ìlú Manchester gan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí láti dá sí ètò ìfọlọ́ndrìlì ẹ lè pè tàbí kẹ́ WhatsApp Ọláyọmí Kóìkí lórí +447 594 050 979 Gàdùbí lórí +447 570 320 030 Tóyìn Ọláoyè lórí +447 896 018 764 lápapọ̀ ọmọ Yorùbá àgbáyé pátápátá ní àwọn ẹgbẹ́ ìfẹ́lọ́dún àpapọ̀ ọmọ Yorùbá ṣe ń kí ọmọ aládìkún wípé ẹ kú ọdún ẹ kú ìyèdún a sì ń ṣàmọ́dún sẹ́ẹ̀mí ìtayà tọmọ Yorùbá World Media ló ń kéde lórúkọ gbogbo ọmọ Yorùbá pátápátá. Hallelujah, hallelujah, hallelujah. The Celestial Church of Christ, Omoalade Alafia Parish 4, Akure, invites you to our annual adult harvest, tagged Harvest of Divine Fulfillment, coming up from 12th to 18th of August 2024. Here are the programs for the week. 12th of August 2024, which is on Monday, we dance around the town for awareness run. Tuesday, 13th of August 2024, when our youth day is going to be packed with a lot of varieties. Health is well. Let us come around on 14th of Wednesday of August 2024 for medical checkup in the morning, and in the evening we have a crusade at the evening. Come and seek the face of the Lord. Thursday is dedicated to our prophet and prophetess. Come and hear the voice of Jehovah through consultation. Friday, we start the 5th day by giving the needy and visiting the motherless home, to be followed by all-night praise at a musical concert. Saturday, on the 17th of August, dedicate our church project, which will commence by 10 a.m. and by the evening the same day, we have a family picnic here in the church premises. By 6 o'clock on Sunday, we will have our Thanksgiving general, because we don't want to waste time during the harvest. So by 10 o'clock, you have to be there. Are you ready? Come on, let's go there. Ẹ ṣé mo dúpẹ́ pẹ́ òkun, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà Great TV, mo kí yín lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin lónílé lálejò, mo kí gbogbo wa pátápátá, mo kẹ́yìn tẹ́ ń wò mí ní Facebook, mo kẹ́yìn tẹ́ ń wò mí ní TikTok, mo kí gbogbo yín pátápátá, ẹ kú dédé àsìkò yìí, ẹ kú kó lè dáa, ẹ kú kó má bàjẹ́, ẹ̀yin olólùfẹ́ mi porogodo gbogbo yín ni mo kí o. Gbogbo ẹ̀yin tí ẹ dúró gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tòótọ́, mo kí gbogbo yín o, ẹ kú kó lè dáa, ẹ kú kó má bàjẹ́. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ lẹ́nìí, inú ń bí mi, ominú ń kọ mí. Yorùbá ní tí ò bá nídìí obìnrin ìjẹkùmólú. Sẹ́ẹ̀rí, mo máa ń kọ orin kan lọ́dọ̀ yín bí ẹ́dà ẹ gbàgbọ́ tàbí ẹ gbàgbọ́, màá tún kọ. Ọ̀rọ̀ yẹn sọ wípé yóò máa lẹ́yìn
ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí ele yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí ele. tìlú Ọ̀kàkókó ló dé tẹ́ tún rí o ó dé sí wọn ní Bàràpá wọ́n gbé àgbélébù ó dé sí wọn ní Gàngán wọ́n gbé àgbélébù wọn ó dé sí wọn lẹ́kìtì odidi ọba aládé méjì ó fọ̀run ṣe ìrìn àjò wọ́n gbé àgbélébù wọn ó dé sí wọn ní Yewa nípínlẹ̀ Ògùn ó dé sí wọn ní Jẹ̀bú ó dé sí wọn káàkiri wọ́n gbé àgbélébù wọn ó dé sí wọn ní Ondo State lọ́wọ̀ wọ́n gbé àgbélébù ó dé sí wọn ní Ìdànrè àtàwọn bíi míì wọ́n gbé àgbélébù wọn ó dé sí wọn lọ́kà níbi tó ti bọ́ ọmọ lúkà mo tún ti gbé àgbélébù mi torí pé bí ìran Yorùbá bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn o kò kàn mí kì í ṣèlú mi kò kàn mí mo fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí pápátá lé ní kẹ́ ẹ tètè lọ mọ̀ gbogbo yín pátá ló máa kàn. olóṣèlú ni ẹ́ ó ṣòṣèlú anyhow ò bá àjọ oníṣòwò ò bá àjọ oníṣẹ́ ìjọba ò bá àjẹ́ traveller mi ò fẹ́ mọ bó ṣe jẹ́ gbogbo yín ló máa kàn. yóò máa lẹ́yìn o ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí ele ìgbà tá à ń sọ fún yín àjàǹtí ele ẹlẹ́nu wa ń rùn àjàǹtí ele ẹni ká gbẹnu sọ̀hún àjàǹtí ele àdẹ̀pariwo tó àjàǹtí ele ó ti wá lẹ́yìn báyìí àjàǹtí ele yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn o àjàǹtí ele. kò sí ikú tó máa pa àgbà tá à ní bá opó orí ẹ̀ níbẹ̀. Yorùbá ní àìtódò ó tọ̀ sí ní kọ̀ǹkọ̀ dídú. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ ọ̀la yín lẹ fi ń ṣeré ṣé bẹ́ẹ̀ mi ń pariwo mò ń sọ̀rọ̀ ẹ̀yin tó jẹ́ pé òṣèlú lẹ́yìn rírò ẹ̀yin tó jẹ́ pé òṣèlú lẹ́yìn ń bá yí. Ó máa kan everybody máa bẹ́ẹ̀ tiẹ̀ pẹ̀lú yín ọmọdé yẹn máa pariwo ẹni kọjá yìí ẹ pọ̀ jù bàbá Akíntóyè fi gbé bọ́nú ẹni bàbá yìí ń kọjá yìí ẹ jù kí ló ń ṣe báyìí náà. ẹni kọjá yìí wọ́n pọ̀ jù ó ti ń kàn everybody díẹ̀díẹ̀. mọ̀gànmọ̀gàn ló yẹ é kàn bó ṣe máa kanra Ìwó bó ṣe kanra Ìwó bẹ́ẹ̀ náà ló máa kanra Ẹdẹ. ẹ tí ì rí nǹkan kan o ìtawárí tá a fi ń kígbe ó dàbí ọ̀rọ̀ àgùntàn wọ́n ní tágùntàn rí tó fi ń wòran ìtàgùntàn rí tó fọwọ́ lẹ́rán. tewúrẹ́ bá rí apariwo tájá bá rí agbó. It is a pity. Ipe ẹ̀yin ọ̀dọ́ tó yẹ kí ẹ mú ọ̀la yín lọ́kùnkúndùn gbogbo yín ẹ̀ ń fọ̀la yín ta fàlà. Ṣèbí kò kàn yín ẹ̀ kúkú lọ sóko. Mo ń fi gbogbo ẹnu sọ fún yín, mo ń garanti yín ni. Fúlàní very soon wọ́n á kúrò nínú oko, wọ́n á máa wọ ìlú wa, wọ́n á máa pa yín nílùú. Ó máa kàn yín sẹ́ẹ̀. Àkúrẹ́ is the state capital of Ondo State. Fúlàní ń wọ ìlú Àkúrẹ́, wọ́n ń pààyàn láwọn àwọn ìlú tó ṣe mọ̀ pé as state capital ó máa expand àwọn ibi tó ṣẹ̀ṣẹ̀ expand lọ. Fúlàní ń wọ bẹ̀, wọ́n attack àwọn èèyàn, wọ́n ń pààyàn. The most painful part of it ni pé the government will never do anything about it. Kò sí nǹkan tí ìjọba fẹ́ ṣe lé lórí.
yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí ele. Kíni kan ni mo mọ̀ tó dá mi lójú o. Òfin Nàìjíríà ò sọ wípé ká mọ́ protect ara wa o. Ṣùgbọ́n ẹ̀yin rí bí ìgbà tí èèyàn kọjá yìí. Ẹ̀yin rí bígbà tó jẹ́ pé ṣe là ń bó. Ààrẹ ni tó jẹ́ pé a máa sọ fún báyìí pé orí social media Ọmọlúkà ti ń lérí. Of course orí social media ni. Ṣùgbọ́n tó bá débi ìjà, tó bá débi pé ká jáde, Ọmọlúkà jáde, ọkùnrin ni mí. Ẹ gbé tẹnu kúrò. Mo lè máa sọ fún yín pé ẹnu ni mo ní, of course yes. Ṣùgbọ́n tó bá débi pé ká kọjú ara wa, ká kọjú síra wa, ọkùnrin ni, ọkùnrin l'Ọmọlúkà, ọmọ arógun má sá ni mí, ọmọ arógun má ṣojú. Me, I no dey fear death o. Mi bẹ̀rù ikú. Ẹni bá ń bẹ̀rù ikú, ikú á pa. Ẹni tí ò bẹ̀rù ikú, ikú á pa. Then why would I be scared? Ikú ló máa pa everybody. Ó dẹ̀ sàn ká kú ikú akíkanjú, ikú akọni. So I'm not scared of death. Even my wife knows. Ó mọ̀. Kò mọ̀ sẹ́ni tí ò ní kàn. Mo máa kétò, mo máa pariwo. Ẹ̀yin yóò mo ní kẹ́ dìde. Ẹ ja ìjà yìí. Kẹ́ jẹ́ kí ìjọba wá sọ fún pé kí ló dé tẹ́ ń jà. About 2 months ago, tẹ́ ẹ bá gbàgbé, Adéoyè tájọ́ ṣe Yorùbá nation. Ọmọ ọlọ́mọ ń wò títí pé kébi má pa òun. Kò síṣẹ́ nílùú, kò sí ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹnikẹ́ni. Ó gbọ́dọ̀ inú oko lọ. Ó lọ wá igbó, ó rà á. Ó ṣe oko síbẹ̀, ó ṣe àgbàdo, ó gbin ẹ̀gẹ́. Fúlàní wọ inú oko yẹn lọ. Wọ́n mú ọmọkùnrin yẹn, wọ́n ṣe bàṣàbàṣà. Wọ́n jẹ ẹ̀gẹ́ yẹn, wọ́n jẹ àgbàdo. Ó sọ̀rọ̀, ó kígbe, wọ́n ṣá ọmọkùnrin yẹn, wọ́n ṣá orí ẹ̀. Orí ẹ̀ là, wọ́n la orí ẹ̀ báyìí, à ń wo skọ́ọ̀lẹ̀. Wọ́n gé apá ẹ̀, wọ́n fẹ́ gé sọnù. Kí ló ń ṣẹlẹ̀? Ẹ̀yin tẹ́ ń wo fídíò yìí ní Facebook, kí ló dé tẹ́ ẹ̀ pín prógrámù yìí? Àbí nẹ́tíwọ̀kì ò dáa. Ẹ̀yin tẹ́ ń wò mí ní TikTok ṣe ń rí wò dáadáa. Ẹ bá ti tó bá jẹ́ yín lẹ̀ rí wò, ẹ máa bá mi tẹ̀, ẹ máa pín. Ẹ fa àwọn tó ń wò ní Facebook lẹ̀, tí wọ́n bá ti lè pín, let them be. Kò sí wàhálà. Ẹ bá jẹ́ èèyàn kan ló wà ńbẹ̀, máa deliver message mi. Wọ́n gé ọmọkùnrin yẹn, wọ́n ṣe bàṣàbàṣà. Ìdí tí ń jáde lọ́wọ́ ẹ̀ káwọn tó lọ rescue ẹ̀ kan tó rí gbé nínú oko. Wọ́n gbé ẹni tó jẹ́ pé Àkúrẹ́ ń bí ló gbà wọnú oko ẹ̀. Ọ̀rẹ́ náà ti lọ gbé jáde. Ẹ̀yin tẹ́ mọ̀ difference ibi méjèèjì. Wọ́n gbé jáde lọ́rẹ̀, wọ́n gbé wọ General Hospital Ọ̀rẹ́. Wọ́n tọ́jú ẹ̀ lọ́jọ́ kìíní, wọ́n fún wọn lówó. Ọjọ́ kejì wọ́n fún wọn lówó. Ẹlẹ́kẹta wọ́n nítorí pé wọn ò rówó gbé sílẹ̀. Hospital ìjọba. Wọ́n lé ọmọkùnrin yẹn jáde nínú hospital. Bó ṣe fídíò ẹ̀ gbogbo yín lẹ rí. Wọ́n lé jáde lọ hospital ìjọba. Ẹni tó jẹ́ pé Fúlàní ló ṣàkọlù sí. Fúlàní tó gé yánmayànmá, tó rẹ̀ yánmayànmá. Ìjọba ò gbé ohun apprehend ẹ̀, wọn ò fi kankan ṣe o. Àwọn ọlọ́pàá wà wí ẹ̀ o. Wọ́n gbé ọmọkùnrin yẹn lọ sí hospital lè jáde, wọ́n ní kò san owó. Ẹni tó jẹ́ pé Fúlàní ló attack ẹ̀. Fúlàní ò dé arrest, ìjọba ò dé arrest Fúlàní tó lọ attack ọmọkùnrin yẹn. Ọ̀sẹ̀ tó tẹ̀lé wọ́n pààyàn kan sínú the same venue ibi tó ti attack ọmọ tí wọ́n ń sọ yìí. Wọ́n tún pa another person, wọ́n pa síbẹ̀. Ṣé rí ẹ̀yin ọmọ Yorùbá? Tẹ́ ẹ bá sọ pé kò kàn yín sẹ́, mo fi ayérayé búra fún yín, ó máa kàn yín sẹ́ ìjọ kan. Ó ti ń sún kẹ́rẹ́kẹ́rẹ́. Ṣé báwa náà bá wọn pariwo pé wọ́n kọlù gangan o? Àwa bá wọn pariwo wọ́n kọlù wọn lẹ́kìtì níbi kan báyìí o. Wọ́n kọlù wọn ní Ìbàràpá o. Èmi náà báyìí àwọn kan ti sọ báyìí pé wọ́n kọlù wọn lọ́kà o. Ó ti kan Ọmọlúkà báyìí o. Ó ti kàn mí. Àbẹ́ ẹ̀gbọ́n ni. Ó ti kàn mí. Fúlàní ṣàkọlù sí ìlú Ọ̀kà. Wọ́n pa ọmọkùnrin kan, wọ́n pa á. Wọ́n tú ìfun ẹ̀ síta. Wọ́n pa yẹ́lẹyẹ̀lẹ. Wọ́n pa ajá ẹ̀. Wọ́n gbé tẹ̀gbẹ́. Lórí pé ẹ má jẹ oko mi sẹ́. Ẹ má wọ oko mi sẹ́. No, ẹ jókòó, ẹ̀yin ọlọ́gbọ́n, ẹ̀yin amòye, ẹ̀yin ọlọ́pọlọ pípé tẹ́ ń rí mi wò. Forget about bóyá mò ń sọ àsọdùn. Báwo ni ìnira ò ṣe ní sí láàrin ìlú?
this not enough to prove to you pé àwọn ìjọba mọ̀ọ́mọ̀ fìyà jẹ wá ni àti gómìnà àti president ṣé eléyìí ò tó láti prove fún yín pé wọ́n mọ̀ọ́mọ̀ fìyà jẹ wá. Báwo ló ń jẹ́ òṣè ní wọ́n nílùú? Báwo ni ìnira òṣè ní sí? Nígbà tí lágbájá lọ sóko Fúlàní ṣàkọlù sí wọ́n gé lápá sọnù ó sá kúrò lóko kò lè ṣoko mọ́. Lágbájá rí olóhùn ibẹ̀ náà ti gé apá lágbájá mi ò lè lọ tàmẹ̀dúrí. Dádì kan pè mí lẹ́ni kan náà àwọn bàbá mi láti ìlú Ọ̀kà ó pè mí omi ń bọ́ lójú ẹ̀. Bàbá yìí ra 36 hectares of land. 36 hectares of land. Ó rà pé kò fi ṣoko. Ó gbin ẹ̀gẹ́, ó gbin gbogbo many things. Fúlàní wọ́n dá mọ́. Ó ní tọ́tọ̀ òun débẹ̀. Ọlọ́run ló ṣèwò ń pé àwọn ọlọ́pàá ń bá òun rìn. Ọlọ́pàá tó lead ẹ̀ débẹ̀. Ó bá àwọn Fúlàní more than 600 cattle náà bá nínú oko yẹn tó ń jẹ mọ̀lú. Ìmọ̀ 36 hectares of land. Mi sọ pé acre o. Hectares of land. 36. Bàbá yẹn ó ní láti àbádàn oko yẹn. Oko yẹn nìkan tó bá sọ̀sẹ́ tó succeed tó rí ẹ̀gẹ́ ẹ̀ mú jáde ẹ̀gẹ́ tó gbìn síbẹ̀ at least a rí 10,000 tubers of cassava from 1 hectare. Tá a bá ṣa 10,000 tubers of cassava jáde trailer kan ò lè rú. Tí yẹn bá wà níta tó dóúnjẹ tó di gàrí tó di fùfú tó di sẹ̀mó tó di gbogbo ẹ̀ báwo lèmi ṣe fẹ́ wà ó láwọn tí yẹn tún máa bọ̀. Ara ò ṣe ní mẹ̀kúnnù, ara ò ṣe ní ọmọdé, ara ò ṣe ní lágbà, ebi ò ṣe ní pa àwọn èèyàn, oúnjẹ ò ṣe ní wọ́n. Nígbà tó jẹ́ pé nobody can go to farm àfi tá a bá dúró de oúnjẹ tí wọ́n ń kó bọ̀ látòkè ọya de oúnjẹ tó ń kó bọ̀ láti Fúlàní ká tó lè jẹun ẹ wá sọ wípé oúnjẹ ò ní wọ́n. No wonder tó ṣe láwọn ò ní kó tòmátò àtàlùbọ́sà àti àwọn oúnjẹ míì wá láàárín ọ̀sẹ̀ kan péré jìnnìjìnnì bá gbogbo ọmọ Yorùbá. Jìnnìjìnnì ó bo gbogbo ọmọ Yorùbá. Àánú ṣe mí fún wa. Yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn o àjàǹtí olè. Ó máa kan everybody. Bó ṣe ń kàn mí lọ́wọ́lọ́wọ́ á kàn yín. Ọmọkùnrin tí wọ́n pa nílùú Ọ̀kà àkókò yẹn àbúrò mi ni. Àbúrò mi gidigidi ni. Àbúrò mi gidi lọmọkùnrin tí wọ́n pa yẹn. Ó níyàwó ó dẹ̀ bímọ mẹ́rin ọmọ mẹ́rin ló bí sílẹ̀. Wọ́n pa á wọ́n tú ìfun ẹ̀ síta máa gbé hàn yín kẹ́ ẹ wò ó mi lè play ẹ̀ direct kí n tó play nǹkan táwọn obìnrin yẹn ti ṣe o play ẹ̀ fún yín sí i. Òun rèé. Mo ń bọ̀ ẹ̀yin TikTok má fi hàn yín. Ṣé ẹ rí tútọ́ fi pa? Ṣé ẹ rí tútọ́ fi pa? Lọ́nà oko. Ṣé ẹ ń wò? Ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook ẹ bá mi pín prógrámù yìí ẹ bá mi share kẹ́ ẹ dẹ̀ bá mi comment ẹ jẹ́ rí kọ́mẹ̀ntì yín kí ló ń ṣẹlẹ̀ ẹ fún mi ní kọ́mẹ̀ntì. Ẹ bá mi pín ẹ bá mi share ẹ̀yin tẹ́ ń wò mí ní TikTok ẹ wò. Fúlàní wọ́n dá ẹ̀mí ẹ̀ légbodò. Wọ́n sọ àwọn ọmọ tó bí wọ́n sọ wọ́n dọmọ òrukàn. Wọ́n sọ ilé ọlá ẹ̀ wọ́n sọ dahoro lọ́sàn gangan.
Párétọ̀, ẹ má múnú bí mi o. Ẹ má múnú bí mi. Ó bẹ́tà tẹ́ bá ti lè sọ nǹkan tí máa fi ẹnu yín mọ́ jẹ́jẹ́ o. Torí inú bí mi already. Ẹ má sọ ohun tí màá fi bínú tí màá fi ìbínú sọ tí ò yẹ kí n sọ. Àbúrò mi ni ẹni tí Fúlàní pa yẹn o. Àbúrò mi. Má ṣe. Tá a bá sọ fún yín pé ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́, àwa tá à ń ké tí mò ń ké tantan lójoojúmọ́, mo mọ tí mo rí, mo mọ tí mo rí, mo mọ tí mo rí tí mo ṣe ń pariwo. Ó ti ń délẹ̀ báyìí. Ó ti kan Ọmọlúkà. Ó ń bọ̀ wá kàn ẹ́ tó bá rò pé kò lè kàn ẹ́ makàn lóye kàn. Yọkàn ọ́. You can't escape it. It's coming to kàn ẹ́. Gbogbo wa ló máa kàn. Mo sọ fún yín, mo ní kò sí ilẹ̀ kankan ní ilẹ̀ Yorùbá tí Fúlàní ò ti ọkùpá. Ó ní ìlú ìlú mi kò sí Fúlàní bẹ́ẹ̀, ó tanra ẹ jẹ. Ibo lè rìn dé lára ilẹ̀ tó ní. Ìyá ẹlẹ́dẹ̀ jẹ wá nílùú mi lọ́kàn mẹ́. À nílẹ̀. Ìwọ̀nba tíntínní táwọn èèyàn fi ń dáko etílé òun ní Fúlàní ò tún jẹ́. Very soon wọ́n máa wọ inú ìlú wa, wọ́n bẹ̀rẹ̀ sí nípa wọn yìí. Wọ́n máa fipá bá àwọn obìnrin sùn. Obìnrin míì tó bá fipá bá sùn ní inú abà, ìtìjú ò ní lè jẹ́ kó sọ fún ọkọ ẹ̀ wípé nǹkan báyìí ni Fúlàní máa ṣe fóun. Ìtìjú ò ní lè jẹ́ kó sọ. Amúmọ́ra bóyá ó doyún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ agbèfọ́kọ, agbọ́mọ Fúlàní agbèfọ́kọ nílé. Ṣé ẹ rí ẹni tó bá létí ni kó gbọ́ ohun tí ẹ̀mí Ọlọ́run sọ lọ́wọ́lọ́wọ́ yìí. Fúlàní ò mí ní rere fún yín, wọn ò mí, they don't plan good for you. Tẹ́ ẹ bá dẹ̀ expect pé ìjọba ń bọ̀, wọ́n fẹ́ wá gbèjà wa ẹ̀ ń tara yín jẹsẹ̀. Ìjọba ń bọ̀ wá gbèjà yín. Ìjọ tí Fúlàní ti ń lùyàn pa tó ti ń ṣàyàn ládàá, mélòó nínú wọn lẹ́rí tí ìjọba gbé? Ẹyẹ èèyàn mi lẹ́gà kéke, tẹ́ ẹ bá expect pé ìjọba, mo fi ayérayé búra fún yín. Kódà tó bá rí ẹni yìí, tó bá rí Fúlàní òun mú máa garanti pé wọ́n á tú lẹ̀. Èmi mo sọ bẹ́ẹ̀ fún. Àṣẹ látòkè, wọ́n á tú lẹ̀. Oh God. Mi ẹ mọ nǹkan kan. Ẹ mọ tó lọ, tẹ́ bá mọ tó lọ ni ẹ mọ̀ pé ẹ ti finá sórí òrùlé sùn. Ẹ ti finá sórí òrùlé sùn. Níbi tọ́rọ̀ yìí dé dúró, àti pásítọ̀ àti ìmáàmù àtẹni tí ò mọ kíní kankan tí ò dẹ̀ pa kíní kankan, gbogbo wa ló yẹ ká jọ foríkorí ká fikùn lukùn ká dìfẹ́ǹdì ilẹ̀ yìí. Tẹ́ ẹ bá ti fẹ́ kí ìyàn kó pa wá kú, ìyàn máa mú ọ máa nira. Nobody is ready to farm again. Mo tẹnu wọn fún yín lójoojúmọ́, ojoojúmọ́ ló kó wù mí ṣe. I honestly want to farm, but kò sígbà tí mo bá rí n tó ń ṣẹlẹ̀ tí ó máa yọ nínú mi. Tèmi gan bá ní agbára tí mo lókun láti defend ara mi, pé kí n jáde, kí n kojú wọn. Iye tí mo gbìn sílẹ̀ ńkọ́, kí n tó débẹ̀ tó bá ti ba gbogbo ẹ̀jẹ̀ ńkọ́. Tó bá ti ba gbogbo ẹ̀jẹ̀ ńkọ́, kí ni mo fẹ́ fi ṣe? Kí ni mo fẹ́ ṣe? Kódà tí bá rí wọn tí mo pa wọ́n síbẹ̀, so in tó bàjẹ́ yẹn ó fẹ́ dá padà ni. Màkànmàkàn lóye kàn. Ẹ fọwọ́ lára ẹ máa sùn. Ẹ máa ṣe yẹsà fọlọ́ṣèlú. Ó máa kàn yín. Nígbà tó bá pa ìyàwó yín, tó bá pa ọmọ yín, tó pa bàbá yín, tó pa ẹ̀gbọ́n yín, á kàn yín díẹ̀díẹ̀. Today I was watching the video. Mo rí kan nínú àwọn olóṣèlú. Ó lọ síbi tí wọ́n ti pa bọ̀bọ́ yẹn. Ó tù wọ́n nínú. Don't take laws into your hand. Ẹ má gbégbèsè fúnra yín. Ẹ má ṣe báyìí. Wọ́n ní kẹ́ má gbégbèsè, kẹ́ má ṣe anything. Òfin ìjọba sọ pé ẹ lẹ́tọ̀ọ́ láti protect ara yín. Protect yourselves. Ẹ dáàbò bo ara yín lọ́wọ́ Fúlàní. Ẹ̀yin ọ̀dọ́ ẹ foríkorí ẹ ṣèpàdé ẹ fọ́ọ̀mù volunteer groups. Ẹ defend ilẹ̀ yẹn, defend ara yín mo ké tó.
tó bá sọ pé ìjọba ń bọ̀ wá dìfẹ́ǹdì ẹ̀ o tọ́ra ẹ̀ jẹ tó bá já Àmọ̀tẹ́kùn ló gbẹ́kẹ̀lé o ti kú tọ́ra àwọn Àmọ̀tẹ́kùn gan gbogbo wọn ti gbàbọ̀dé ó lè pọ́nbélé lọ́pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ ń pè lámọ̀tẹ́kùn yẹn. That is the Nigeria we are talking about. Àwọn alábọ̀dé àwọn lálọ́ọ̀dọ́ Fúlàní tí wọ́n á lọ mọ ṣe sáá fún Fúlàní tí wọ́n wá ṣe mọ́ fún yín nílùú, and they will be telling you pé wọ́n protect yín. O lè gara ọlọ́ṣà gbogbo. Ọjọ́ tí Fúlàní kọlù wọn l'Ákúrẹ́ bí àánú wọn ṣe mí mo dìde mo ní kí n tiẹ̀ lọ́wọ́ bí nǹkan ṣe ń lọ, but mind mi sọ pé don't go there, they don't ṣe fún wọn. And I don't usually blame them sometimes because ọ̀pọ̀lọpọ̀ wọn lè bí pa, ọ̀pọ̀lọpọ̀ wọn nìyà ń jẹ, ebi ń pa wọn, ìyà ń jẹ wọ́n wá lò nínú ìyà, ṣùgbọ́n wọ́n gbàgbé pé èèyàn máa ń fi ebi mọ́nú tó fi ń ṣiṣẹ́ ayọ̀ ni. Jẹ́ kí ebi pa ẹ́, defend ilẹ̀. Kò sí kankan nínú àwọn tó pera wọn lámọ̀tẹ́kùn tó lè kojú Fúlàní, wọ́n pa wọ́n dànù ní àárín ìṣẹ́jú àáyá. Torí pé kí ni gbogbo yín pátápátá aláìṣòótọ́ ló pọ̀ jù nínú àwọn tó tiẹ̀ pera wọn ní Àmọ̀tẹ́kùn. Ẹ̀yin dúró dè Àmọ̀tẹ́kùn, ẹ̀yin ọ̀dọ́ yóò tún bí tèmi. Àmọ̀tẹ́kùn lẹ̀ ń dúró dè, ìjọba lẹ̀ ń dúró dè kó wá dìfẹ́ǹdì yín. Àánú yín ṣe mí. Ẹ ti kú ẹ mọ̀, ẹ ti finá sórí òrùlé, ẹ ti sùn. Ẹ gbọ́, ẹ finá sórí òrùlé sùn. As a youth group, tí ẹ bá kóra yín jọ, ìgbésẹ̀ tẹ́ bá gbé, kò sí àyà ńlá ìyá ìjọba tó lè sọ pé kí ló dé tẹ́ gbé. As far tó jẹ́ pé unanimously lẹ́jọ́ ṣe, ẹjọ́ fi mọ́ yín ṣọ̀kan láti ṣiṣẹ́ yẹn ni pé no, enough of this. Ṣùgbọ́n kàkà kẹ́ ẹ ṣe, olóṣèlú lẹ máa káwọ́ sókè fún, ẹ máa ṣe yes sir, yes sir. Àwọn ọmọ tí wọ́n ń gbádùn níbi tán wà o, wọ́n enjoy o, fàájì àríyá unlimited làwọn ń gbá. Àwọn ẹbí tí ẹni Fúlàní sápá yìí o, àwọn ẹbí ẹ, àwọn ẹ̀gbọ́n ẹ, àwọn ará ẹ, àwọn iye kan ẹ, àwọn ọba kan ẹ ní Fúlàní sápá tí Fúlàní ń rẹ́pù yìí o. Táàdé ń sọ fún yín, ẹni ká gbẹnu sọ̀rọ̀. Mo sọ fún yín nígbà kan rí, mo sọ fún brọ́dà mi kan tó tún jẹ́ bí ọ̀rẹ́ sí mi, mo sọ fún mo ní olóṣèlú tó ń káwọ́ sókè fún ìkó lérè bẹ́ẹ̀, kò lérè nínú. Ó ní ṣé torí pé wọ́n dẹ̀ ti ṣe Yorùbá nation sí tó ti rówó jẹun sí tóun yẹn má dẹ̀ jẹun mọ́ nínú òṣèlú. Ó jẹ́ kó má jẹun mọ́ lóṣèlú ni mo má bínú, jẹun ó free jẹun. Ọmọ Yorùbá alẹ́ sùn ó ti kan Ọmọlúkà báyìí. Abẹ́gbọ́ ó ti kàn mí, yóò máa lẹ́yìn, yóò máa lẹ́yìn o, ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn o. Àjàǹdí ẹ̀yin ọ̀dọ́ ìlú Ọ̀kà, bí program yìí jẹ́ kó dé ọ̀dọ̀ wọn. Tó o bá lọ́mọ Ọ̀kà lọ́rẹ̀ẹ́ sẹ́ǹdì ẹ̀ sí. Mo kéré láàrin yín o, ṣùgbọ́n èmi á sòtítọ́ fún yín, ẹ̀sùn àsùnpìyè. I'm telling you this. Fàájì ní gbogbo yín ṣe. Fàájì lẹ́ ń ṣe. Ẹ ń sùn ẹ hàn, àánú yín ṣe mí torí ẹ ń fi ọ̀la yín ẹ fi ń ṣeré. Kọ́lọ́ kó lọ́ra kábíyèsí Olúbàkà ti ìlú Ọ̀kà fún wa. Kọ́lọ́ kó lọ́ra àwọn ìjòyè. Wọ́n á lọ ṣáájú ẹ̀yin ìtẹ́jọ́dọ̀. Torí èmi mọ̀ ó dá mi lójú pé àwọn gan ò ní gbàdúrà pé káwa wọ̀nyí ká kú lójú wọn. Láyé kò lè ṣẹlẹ̀, wọn ò ní jẹ́ gbàdúrà irú ẹ̀. Tá a bá sọ pé igba ọdún kan fún kábíyèsí, àpọ́nlé la fi ń ṣe. Àpọ́nlé ni. Kábíyèsí ò ní gbàdúrà pé káwa ògo ìlú ká ṣẹ́kù lójú òun torí pé òun fẹ́ lo igba ọdún kan. Kábíyèsí ò ní gbàdúrà bẹ́ẹ̀. A fi ń ṣàpọ́nlé fún ọba ni. Kọ́lọ́run kó lọ́ra ẹ̀mí kábíyèsí kó pẹ́ láyé. Tẹ́ ẹ bá sùn, tẹ́ fọwọ́ yín lẹ́rán tẹ́ ẹ sùn, ògo ọ̀la yín, future yín lẹ fi ń tàfàlà. That land
tí Fúlàní fẹ́ gbà mọ́ yín lọ́wọ́ tipátipá as a matter of time ẹ discover yìí pé ẹ nílè lọ́bẹ̀ mọ́ very soon níbi tán ti pa ọ̀gbẹ́ni yẹn tán ti yanjú ẹ̀ dànù ẹ discover yìí pé kò ní sẹ́ni tá fẹ́ lọ́bẹ̀ mọ́ ìbẹ̀rù gbogbo ò ní jẹ́ kẹ́nìbọ̀dì lè lọ. Fúlàní á dẹ̀ máa rìn níbẹ̀ wọ́n máa da ẹran wọ́n máa ṣàkọ wọ́n inú wọn á máa dùn pé yes àwọn ṣẹ́gun yín. Mo ti pariwo lọ́pọ̀lọpọ̀ gbà pé ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ìlú sí ìlú ẹ kórajọ torí Ọlọ́run kí lẹ jẹ́ ọ̀dọ́ fún. Why are you a youth? The Bible says the glory of the youth is their strength. Where is your strength? Ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ bá fẹlẹ́ sílẹ̀ dé àwọn àgbààgbà tẹ́ ẹ fi tó wà lẹ́ tẹ́ fi ilẹ̀ dé àwọn ọ̀jọ̀gbọ́n ọ̀rọ̀ tó wà lẹ́ tẹ́lẹ̀ fẹ́ fi ilẹ̀ dé jọba omi ó ti tẹ̀yìn wọ̀gbìn yín lẹ́nu. Ẹ kórajọ. This is what I can't do alone. Kò possible kí n dédé lọ káwọn èèyàn báyìí kí n kó wọn kí n jẹ àwọn yá ẹtẹlẹ mi wọn ti pa èèyàn wa lọ́kà kí ni mò ń lọ sọ́kà. It's not possible. I am a single person. Ìlú yẹn ni kẹ́ẹ̀tì dìde Ọmọlúkà ìkan ni mo jẹ́ ní ìmọ̀ darapọ̀. By then I can say okay let me call on Lágbájá let me call on Tàmẹ̀dù káàtì ẹ̀jọ̀ ọmọ bá ṣe fẹ́ nìyẹn. As far as I'm concerned, you are not ready to defend your land. And that is your own. Well, cup of tea gbogbo wa ni ó jọ kàn wá ní báyìí. Ó ti bá sọ pé cup of tea yín ni mò ń tanra mi jẹ ni. Cup of tea gbogbo wa ni. Torí bó ṣe ń kan ojú báyìí ó ti ń kan imú ó kan ẹnu. Ọ̀rọ̀ tó ti kan imú báyìí ó kan ẹnu. That guy, I repeat, is my blood. Ẹbí mi ni. Ó kú. Wọ́n gé ẹ̀mí ẹ̀ kúkúrú. Lọ́sàn gọ́gọ́ wọ́n sọ àwọn ọmọ ẹ̀dá àwọn ọmọ òrukàn lọ́sàn gọ́gọ́ kì í ṣe ibi tó ti ń ṣàgbèrè náà ti pa o kò lọ jalè o náà pa o ó lọ hustle ó lọ ṣe iṣẹ́ ni o iṣẹ́ pé kó lè jẹ kó lè mu kó lè tọ́jú ẹbí kó tọ́jú ara ó gbàbẹ̀ dòrùn alákejì má ṣe o. Ṣé wá rí inú mi dùn àwọn obìnrin ibi tán ti pa ọmọ yẹn àwọn obìnrin yẹn ti wá dìde wọ́n wá sáàfin ẹ wo tán ṣe ẹ jẹ́ fi hàn yín tẹ́ sáré wò ẹ̀yin tẹ́ ń wò mí ní TikTok máa play ẹ̀ fún yẹn má wọrí. Gẹ́gẹ́ bí mo ṣe ń gbọ́ dàbẹ̀ pé kò sí ìṣẹ̀lẹ̀ rí lọ́kà. Torí ogun kì í kọ́ ọ̀kà. Ṣùgbọ́n tí ò ṣẹlẹ̀ ní orí ẹnìkan náà ló ti máa ń ṣẹlẹ̀. Tó bá dẹ̀ wá ṣẹlẹ̀, àwọn kan dẹ̀ wá tó fi kọ́gbọ́n. So bàbá wa ó ti rí ìrìn àjò yín. Ó rí ohun tí ẹ kó sọ́wọ́ náà. Wọn kò dé ń kó sọ́wọ́ ń wọ ìlú. Wọn dédé ń kó sọ́wọ́ ìṣeré. Ó rí aṣọ tẹ̀dẹ̀ ló mọ́ àyà. Wọ́n dédé ń ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ rí pé gbogbo ilẹ̀ sí orí sí wọ́n dédé ń ṣe bẹ́ẹ̀
ìdí yẹn kọ́ ó ní kí n bẹ̀ yín o wọ́n ń sunkún bí o wọ́n kì í sunkún bí kábíyèsí ọba aláyélúwà ó fẹ́ bá yín sọ̀rọ̀. Mo kí ni púpọ̀ o. Nǹkan tó ṣẹlẹ̀ yìí ó dùn mí wọ egungun ara látàná tí mo ti gbọ́rọ̀ yẹn láìtẹ́ tí ìrí yín ó láwọn ìgbésẹ̀ tí mo ti gbé lára ìtòrí ọ̀rọ̀ yẹn ni mo fi pe ìpàdé lábá wa báyìí àwọn olóyè ìlú ọ̀gá ọlọ́pàá ọ̀gá àmọ̀tẹ́kùn wọ́n yẹ kí ti àwọn àmì lẹ́yìn alẹ́ pé àwọn fúlàní tá a mọ̀ ní ọ̀dọ̀ yín tó tí a rí a pè wọ́n ìpàdé yẹn la fẹ́ ṣe báyìí wọ́n lè rò pé ọmọ yín ló wà lákùrẹ́ tó gbàdúrà onígbó mọ́tò sílẹ̀ lórí àwọn èèyàn fẹ́ ti lọ sí àwọn èèyàn náà fẹ́ ti lọ sí àkúrẹ́ wọ́n ti lọ wọ́n sì fẹ́ lọ báyìí nítorí lẹ́tà tí wọ́n fẹ́ mú dání lọ ní títí wá sáà ìdílé sí i. So nǹkan tó ṣẹlẹ̀ yìí lóòótọ́ ó dùn wá ju ara lọ torí àwọn ẹni tó ní ó ní ìyàwó ní ọmọ ó dẹ̀ ní ẹbí ó ní ará ó ní ìyá ó gbọ́dọ̀ dùn wọ́n bọ̀ ó ju àwa náà pé irú yẹn ṣẹlẹ̀ lórílẹ̀ tá a wà kì í ṣe nǹkan tí ó dùn máa wà nínú. Àwọn náà gbogbo ìgbésẹ̀ gbogbo agbára tí a ní la máa ṣà láti rí pé àwọn tó ṣiṣẹ́ yẹn wọn ò lọ lásán àti pé kírú ẹ̀ tó má ṣẹlẹ̀ mọ́ gbogbo ìyẹn máa ń jíròrò pé ọ̀nà tí a máa gbégbà tó mà pé àwa fúnra wa tí àwa tí ọ̀rọ̀ kàn báyìí ó tún ní àwọn tá a máa fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó sọ ẹ̀tọ́ tó tún máa ní bá wa dá sí a pe alága council pé kó wá torí òun ní aṣojú gómìnà ní ọ̀kà níbí so gómìnà náà á tún gbọ́ nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí pé gbogbo wọn ló máa gbọ́ nípa ìkádẹ̀ máa kí la máa ṣe kí rẹ̀ ó máa wáyé mọ́ tó mo bẹ̀ ní inú bẹ́ẹ̀ ṣe rìn báyìí bẹ́ẹ̀ ṣe wáyé báyìí kì í ṣe pé inú mi dùn ó ká mi lára because ọ̀pọ̀lọpọ̀ wa la ní ẹ̀jẹ̀ ríru lára tá àtẹ ẹ̀mà tó wà lára kì í ṣe iṣẹ́ àìsàn tó ń múnà ń ṣe kí ní àfi tó bá kọjá àlà ni wọ́n máa sọ pé bóyá wọ́n ti tó wọ́n máa sọ pé wọ́n ní atẹ́gùn ló pẹ̀lú ẹ̀jẹ̀ ríru ló ń fà á tó ọ̀pọ̀lọpọ̀ ló ní lára tí ò mọ̀ pẹ̀lú inú òòrùn láti sí mẹ́rin láti ìgbà náà fẹ́ fẹsẹ̀ máa rìn wá sí ó ká ẹ̀mí fúnra mi lára kò dẹ̀ dùn mọ́ mi nínú àdúrà tí mo ń gbà ní pé kọ́lọ́wọ́ ó fọ àwọn tó ṣiṣẹ́ yìí káàkiri wọn kó tú nǹkan tí wọ́n ṣe Sunday kò ní kú lásán ẹ̀jẹ̀ kò ní jẹ́ káwọn tó pa gbogbo ẹ̀fọn. àwọn obìnrin ni wọ́n ṣèwọ́de wá sọ́dọ̀ kábíyèsí yẹn ní táwọn lè ṣe ni wọ́n ṣe yẹn àwa tá a jọ̀dọ̀ ṣé káwa náà fọwọ́ lẹ́rán ká máa wòran ni because ibi tọ́rọ̀ yìí ló yé èmi gan mọ́ ṣé àwọn Fúlàní ṣé wọ́n ń ṣoògùn sí wa kí ká má tiẹ̀ ronú ni ká má mọ tó tọ́ ni I don't understand what is going on. Ẹ̀yin ọ̀dọ́ ìlú kankan ẹ dìde ẹ kóra jọ ẹ ja ìjà yìí ẹ torí Ọlọ́run ẹ jẹ́ ká kúkú fojú ẹ̀ pọ̀ ẹ jẹ́ ká kúkú fojú ẹ̀ pọ̀ ká kúkú mọ̀ pa fún pọ̀ wọ́n pa wá ìjọba ò sọ̀rọ̀ ẹ̀yin náà dẹ̀ pọ̀ wá dáná ẹ̀ ń wòran ẹ̀ ń bẹ̀rù ìjọba á mú yín ìjọba á ṣe àwọn ń pa wá ìjọba ò mú wọn ò sọ̀rọ̀ ẹ̀yin ò dẹ̀ lè defend ara yín ẹ̀yin ọ̀dọ́ ẹ gbà mí torí Ọlọ́run
You can't defend yourself. Hey, Jésù ọba yìí. Ẹ wo ọmọkùnrin tí wọ́n pa yìí. Ògo ló jẹ́ fún ìran ọmọ Yorùbá o. Mélòó mélòó ni wọ́n ti pa. Mélòó mélòó ni wọ́n ti rán sọ́run. Àìmọye àwọn tó pè Ọmọlúkà, oko mi yẹn mo ti àbádọ́ ẹ̀mí ò lè nítorí Fúlàní wọn ò lè dé inú oko, ẹlòmíín náwó sí kò lè dé inú oko. Ẹ wá ní kí ìlú mọ̀ le, ẹni kó ń jẹ mọ́ wọn, ẹni káramọ́ ní mẹ̀kúnnù, káramọ́ ní everybody, because kò sí gbẹ́kẹ̀lé kankan tẹ́ ní, àfi tán bá kẹwàá wá láti Sókótó, àfi tán bá kó rẹ̀ sí wá láti Kánò, àfi tán bá gbé oúnjẹ wá láti Kẹ́fì, tán gbé ṣu wá láti Kẹ́fì, tán bá yín kó àlùbọ́sà wá láti Kẹ́bì. Ọjọ́ wo la fẹ́ ṣe gbogbo eléyìí dá ẹ̀yin èèyàn mi? Ẹ̀yin yóò tún lè mí bẹ́ẹ̀ jọ ìtorí Ọlọ́run. Kó tó di pé apá wa ò ní ká mọ́ ẹ dìde Bókétó. Ṣé bẹ́ẹ̀ ni pé kábíyèsí ń bẹ̀ ni pé kán ní sùúrù? Ìyí tí kábíyèsí máa sọ nìyẹn. Ẹ ní sùúrù náà lásán. Bébí náà bá wà ń bẹ̀ máa sọ fún yín pé kẹ́ ẹ ní sùúrù ni. But you have the capacity. You have the right láti protect ara yín. We are not ní kẹ́ ẹ lọ ṣàkọlù, ní kẹ́ ẹ lọ kọlù yàn, ní kẹ́ ẹ lọ gé orí. But ẹ lẹ́tọ̀ọ́ láti protect ilẹ̀ yín, láti protect life yín. If the government cannot protect you and your properties, you have the right to protect it. Ẹ̀yin ọlọ́gbọ́n, ẹ̀yin lawyers, tẹ́ wà nínú ilé, tẹ́ ń wò mí nínú gúrùpù yìí lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ túmọ̀ ẹ̀ fún mi tó bá jẹ́ pé mo parọ́. Lẹ́tọ̀ àti defend ara wa. Let me know. We want to know. Ẹ sọ pé irọ́ lọmọlúkà pa gbogbo ẹ̀yin tẹ́ wò mí. Lẹ́tọ̀ láti defend ara wa. Then màá sọ pé okay, we are just a living dead nílẹ̀ Yorùbá. Just a living dead. Ẹ wò wá o, ohun gbogbo di ìnira, ó dòwó gógó. Bẹ́ẹ̀ mo dẹ̀ rántí orin tí wọ́n kọ nígbà tá a wà ní kékeré. Táwọn lọ́wọ́ fi tún ayé ṣe, tí ìlú dára tó rójú tó ráyè. Iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ ilẹ̀ wa. Ẹni kò ṣiṣẹ́ àmọ̀jálè. Thank you, Marison. Ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pé o, kò ì pé o. That is to tell you pé àwọn wọ̀nyẹn mọ value náà pè ní iṣẹ́ àgbẹ̀. Wọ́n ní kò sí bó ṣe kàwé tó láìsí pé o ní ọkọ́ àtàdá, iṣẹ́ àgbẹ̀. Ẹ̀kọ́ tó kà ò tí ì pé. That is the importance of agriculture. Ìran Yorùbá ò ní kinní kankan. A ní rẹpẹtẹ o, ṣùgbọ́n Yorùbá ò mọ̀ ipá wọn ní nǹkan ní gbogbo gbà wọn yẹn. Wọn ò tí ì discover many things. Bàbá yìí, ó mí sí àwọn àgbẹ̀, ó bá àwọn àgbẹ̀ sọ̀rọ̀. Àwọn àgbẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Ẹni tó gbin kòkó gbin kòkó, ẹni tó gbin ọ̀pẹ gbin ọ̀pẹ, ẹni tó gbin rọ́bà ń gbin rọ́bà, ẹni tó gbin iṣu ń gbin iṣu, ẹni tó gbin àgbàdo ń gbin àgbàdo, ẹni ń gbin ẹ̀gẹ́ ń gbin ẹ̀gẹ́. Oníkálukú ń ṣiṣẹ́ lọ. Oúnjẹ pọ̀ nílùú. Lẹ́ni kọ́ kò sí iṣu mọ́, kò ságbàdo mọ́, kò sí kòkó mọ́, kò sí kankan mọ́. Iṣẹ́ àgbẹ̀, iṣẹ́ ilẹ̀ wa, ó ti wá di iṣẹ́ àgbẹ̀, ó ti di iṣẹ́ wọn, ó ti di ọ̀tá tiwa. Àti ṣoko ó dogun. Nobody can.
easily pẹ̀lú rọrùn kó wọ inú oko lọ. And let me tell you this. Attack tá à ń sọ nípa ẹ̀wọ̀n yìí is not limited to oko alone. Kì í ṣe inú oko nìkan ló wà limited to. Every part in it. I was watching Kábíyèsí Ọ̀jájá lẹ́ni tó ń béèrè question. Mo mọ̀ pé fídíò yẹn ti pẹ́, mo kàn rí fáàsì ni. Lọ́wọ́ àwọn olóṣèlú ó ní ẹ sọ fún wa tẹ́ ẹ bá lè lu ọ̀sẹ̀ kan conveniently ní constituency yìí ó ní ẹ sọ fún mi. They can't because there is no security. Tí mi bá ń bọ̀ látàbújá tó ń bọ̀ ní constituency ẹ̀, sójà 4, ọlọ́pàá 4, mọ̀pọ́ 4, civil defence 4, wọ́n ṣe máa tẹ̀lé wá nìyẹn lódindi. Because of what? No security. Ẹ̀rù ń bà. Ṣé bí wọ́n rówó tó fi gba sójà 4, ó fi gba ọlọ́pàá 4, ó fi gba mọ̀pọ́ 4, ó fi gba DSDBC kẹ́hìn àbí kí náà gúgúrú defence, ó fi gba 4. Ó ní owó ẹ̀ ní. Ẹni tí ò rówó gba ẹnìkan ṣoṣo ńkọ́. Ẹ láròjinlẹ̀ ẹ̀yin ọ̀dọ́ bíi tèmi ẹ̀yin lèmi bá sọ̀rọ̀. Ẹ gúrùpù ara yín. Self-defense is not a crime. Protect your land. Bí mo ṣe sọ̀rọ̀ lọ kì í sọ̀rọ̀ ìlú Ọ̀kà nìkan. Wọ́n ti kọlù wá nílùú Ọ̀kà sí wọ́n ti pa àwọn èèyàn wa o. Ó ń gbọ̀rọ̀ dọ̀ yín. Màkànmọ̀kàn ni. Àfi tẹ́ ẹ bá dìde. Àfi tẹ́ ẹ bá dìde tẹ́ ẹ gbéra tẹ́ ẹ sọ pé enough is enough. Ọmọdé yẹn mọ́ sọ̀rọ̀. Ẹ ló ní ìgbéraga ni. Bàbá Akíntóyè ní ilẹ̀ yìí Fúlàní ó máa ranjú mọ́ wọn. Ẹ dìde jẹ́ kí Yorùbá dá dúró. Ẹni bàbá ẹ lọ́jọ́ kó jáde àgbà bàbá yẹn who made you a leader of Yorùbá. That is what most of you are saying. Yóò mọ lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò mọ lẹ́yìn àjàǹtíyelé. Ó máa lẹ́yìn kò sí ní. Ó dẹ̀ ti ní. Ṣé bó ti kàn mí báyìí? Ó máa kàn wọ́n mí. Ó ti kan bàbá Èkìtì ńgbà kan rí o. Ó ti kan ó tán pa ọba méjì lẹ́kìtì. Ṣùgbọ́n kò ì délùú ẹ̀ gangan nípò tì. Ó ti àkàn níbẹ̀. Ọlọ́run ò ní jẹ́ kí kan burúkú kan yín, omi ò gbàdúrà kan burúkú fún yín. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ understand ni pé gbogbo ìlú tó wà nílẹ̀ Yorùbá pátá tẹ́ ẹ bá ń dunnú pé nílẹ̀ ẹ̀ ní ilẹ̀ o, ilẹ̀ yín ọwọ́ Fúlàní ló wà o. Ìkáwọ́ Fúlàní ní gbogbo ilẹ̀ yín wà. Gbogbo ilẹ̀ tó wà nílẹ̀ Yorùbá pátá ìlú kan ìlú kejì. Olóyè ìlú tó wà lákòókò kò sí ìlú kan lákòókò tó lè sọ gbogbo ẹnu wípé Fúlàní ò sí nílẹ̀ tiwa. Mo challenge ìlú yẹn kọjá ní kan sọ. Bí ìlú ṣe pọ̀ tó lákòókò about 55 ìlú towns tó wà lákòókò mo challenge wọn ni o. Ìlú tó bá lè fọwọ́ sọ̀yà pé kò sí Fúlàní lórí ilẹ̀ tiwa jáde kó wá sọ. I am talking of Àkókò ìlú. Mi ò sọ àwọn ìlú mi. Mi ì sọ Ọ̀wọ̀, mi ì sọ Òkèlúsẹ̀, mi ì sọ Mẹ́lẹ́gẹ́, mi ì sọ Àgọ́ Àlàó, mi ì sọ Ẹlẹ́gbẹ̀ka, mi ì sọ Gbẹ̀gburu, mi ì sọ Àjọrọ̀ and many other ìlú tó wà lápapẹ̀. Mi ò sọ àwọn wọ̀nyẹn o. Níbi tán ti fi helicopter tán fi ń já ìbọn àtóúnjẹ tán ti wá fi helicopter já fún wọn nínú igbó. Mi ò tiẹ̀ sọ̀rọ̀ lọ́bẹ̀ rárá. Tó o bá dára ẹ lójú pé kò sí Fúlàní lórí ilẹ̀ mi jáde kó sọ. Ẹ jókòó ẹ ń wòran ẹ ń sùn. Tẹ́yìn YouTube bá ti kọ̀ tẹ́ ẹ dìde kẹ́ ẹ gúrùpù ara yín. Tẹ́ ẹ bá dárìn nìkan ló léwu. Tẹ́ ẹ bá kóra yín jọ kò sí tíjọba fẹ́ fi yín ṣe. Self-defense is not a crime. There are lawyers among you. Let them define this to you. We have a youth lawyers. And wọn tán dẹ̀ torí wọn pé tán mọ ìtàn pè ní constitution. Ẹ pè wọ́n ẹ jẹ́ kán define it if it is a crime. Ṣùgbọ́n kàkà kẹ́ ẹ dìde nítorí ilẹ̀ yín, nítorí àwọn ọmọ tẹ́ bí, nítorí ọ̀la yín, olóṣèlú lẹ̀ ń gbọ̀n tẹ̀lé kiri. Àánú yín ṣe mí lọ́pọ̀lọpọ̀. Ohun tó bá dé bá ojú adé bá imú, adé bá gbogbo ara. Ó dẹ̀ ti ń dé bá gbogbo wa ń sìn. Ojú wa ti ń rí, ó ṣe ń bọ̀ díẹ̀díẹ̀ ni. Ó máa kan ọmọ anybody. Tiwa lóde yìí Ọlọ́kà Àkókò. Ẹ̀yin ìlú kan báyẹn farabalẹ̀ tí yín náà ń bọ̀ o. Màkànmọ̀kàn ni.
bó ṣe kanra Ìwó ló máa kanra Ẹdẹ. Ẹ má gbàgbé recently, I think it's almost a year now, ní ṣé Àwùgá ni mo ń pe ìlú yẹn, Àjọwá, wọ́n pa àbúrò SSA to governor, wọ́n pa á, wọ́n dẹ̀ pa gbé. Yes, I don't want to mention the name of that SSA because he's a very good person to me. SSA Àjọwá, wọ́n pa àbúrò ẹ̀, wọ́n pa gbé, Fúlàní ó pa gbé. Dọ́là kò sí kan tí ìjọba rí ṣe sí. Ẹ̀yin yóò tún ṣe bí ilé ẹ̀wò rẹ̀. Kábíyèsí máa sọ fún yín pé kẹ́ ẹ ní sùúrù ni o. Àwọn àgbà ìlú máa ní kẹ́ ẹ ní sùúrù ni o. Ìyí tó tọ́ ni bọ́n ṣe ń bá àgbà nìyẹn. Ẹ̀yin yóò tún ní kẹ́ ẹ dìde kẹ́ ẹ sọ pé àwa future ti wà làwa ń sọ nípa ẹ̀. We are talking of our future this time around. Ẹ dìde kẹ́ ẹ wò bóyá àwa yóò ní dìde. Mi ò lè dá ṣe. Tí n bá jọjú sí wọn rẹ nínú yín tá sọ pé kí ló ń ṣe bọ̀bọ̀ yẹn gan tó ṣe gàdàgà. Kí ló ń dùn nínú ẹ̀? Kí ló ní gan? Wọ́n á rí nínú yín tẹ́ tá sọ. I am a single person. Ẹ̀yin dìde kẹ́ wò bóyá àwa ò ní dìde. Àjànàkú tèmi kọjá mórí kan fìrí. Mi ò fọ́ọ̀mù ẹ̀ mọ̀ mí náà ń. Ṣùgbọ́n tó bá ti ń débi gẹ̀rẹ́gẹ̀rẹ́, ẹ gbàgbé ọkùnrin lèmi náà tí wọ́n bá sọkùnrin lé o, ẹ gbàgbé o. Ilé òun sọ̀rọ̀ pé bóyá mo wá dánú fún yín tàbí mo pọ́nú. Rárá, ọkùnrin lèmi náà. Bí mi mọ̀ kankan yìí, bí mi ò mọ̀ kankan ṣe, máa ṣáà mọ̀ bí mo ṣe lè lọ òkò mọ́yàn. At least I will be able to do that. If I'm not trained to shoot, to defend myself, I should be able to train myself how to stone, to defend myself. Àánú yín ṣe mí. Ẹ fọwọ́ lẹ́ràn. Ẹ máa wòran. Mo bẹ̀ tiẹ̀ pẹ̀lú yín ni. Very soon, wọ́n á bẹ̀rẹ̀ sí ní wọ ìlú, wọ́n á wọ ilé, wọ́n á máa wọ inú abúlé yín, wọ́n á bá ìyàwó yín sùn. Á lóyún, ìyàwó yín á tún wá gbé kinní yẹn fún yín pé kẹ́ ẹ gbà ẹ ṣe káṣírí mọ̀ bá a tú. Torí ìtìjú ò ní jẹ́ kí ìyàwó yín lè sọ fún yín. Náà bá bá sùn tán, tóyún dé, agbójú yẹn fún yín á ní kẹ́ ẹ ṣe mọ́. Ẹ ṣàṣekún ẹ̀, á dẹ̀ gbé ọmọ Fúlàní á bí fún yín. Àánú yín ṣe mí, ẹ̀yin youth. I pity you. Ó jọ máa kan gbogbo wa ní o. Yọ́jọ́ kan gbogbo wa ní o. Mo ti sọ tèmi. Ẹni tó bá létí kò gbọ́. Ẹni tó bá dẹ̀ létí kó má gbọ́. That is your own cup of tea. Ó ti kàn mí o. Ó ń bọ̀ wá kan ẹlòmíì. Ẹni tó máa kàn lọ́la là wá mọ̀. Yóò máa lẹ́yìn. Ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn. Àjàntìyèlé. Kò ní jù bẹ́ẹ̀ lọ, ìbùkún ni fórílẹ̀-èdè Yorùbá. What I want is Yorùbá nation. Kò sí, no going back. Ọmọdé yẹn mọ́, ó gbà fún ẹ ní gbogbo ìgbà. Bless you. Wọ́n lọ lé mi nìyẹn. Tó bá wù yín pé tó bá wù yẹn máa pè kò káyé.